ọmọ Yorùbá, ah, ayé mà níkà o, èèyàn burú. Afẹ́fẹ́ ti fẹ́ báyìí, àti rí fùrọ̀ adìrẹ. Ohun tí adìyẹ fi ń ṣègbọ̀nsẹ̀ ó ti hàn sí gbogbo wa báyìí lórí ọ̀rọ̀ àwọn ọmọ tán jí gbé nílùú Ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso ìjọba gómìnà Ṣèyí Mákindé. Ó ti pé 50 days báyìí lónìí tí àwọn ọmọ yìí ti wà nínú ìgbèkùn. Kábíyèsí Ọlọ́run, nínú òjò, nínú ẹ̀rùn, nínú ìdágìrì àti ìdáyàfò. Àṣírí wa ti bẹ̀rẹ̀ sí ní tú báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ sí àwọn ọmọ yìí? Ìjà àwọn ọmọ yìí ṣì wà láàyè, àbí lẹ́yìn olùkọ́ tí wọ́n pààyàn lọ́jọ́ sí, ṣé wọn ò tí ì pààyàn ẹlòmíì? Ẹ farabalẹ̀, ẹ wá wo fídíò yìí, ẹ wá wo àṣírí tútù. Ṣé lóòótọ́ ni Mákindé san ransom? Nígbà tó san ransom, kí ló ṣẹlẹ̀? Kí nìdí tí wọn ò fi kó àwọn ọmọ tí wọ́n kó lọ, tí wọn ò fi kó wọn lọ padà? Ṣé àwọn ọmọ yìí ò padà dà àwọn ọmọ Chibok báyìí? Àbí ọ̀rọ̀ ẹnu Mákindé jọ́sí tó sọ pé àwọn ọmọ yìí ò lè di Chibok ló padà dà báyìí, àbí báwo? Ọmọ Yorùbá, ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ kú déédé àsìkò yìí. Ẹ kọ́kọ́ bá mi wo fídíò yìí, ẹ gbọ́ nǹkan tí Very Dark Man tó sọ. Mo ṣe ń padà bọ̀, òun rèé. All right, so yesterday I got an information that the Oyo State government paid ransom money for the release of the children and teachers that were kidnapped on the 15th of May 2026 at Orire local government area in Oyo State. So it is said that the government paid ransom for the release of those children, but the kidnappers collected the money and have still refused to release those children. Today will make it 49 days in captivity, 49 days with those little children and their teachers in captivity. Tomorrow will make it 50 days with them there. And as of today, you can see all over the internet, nobody is really talking about the children anymore. Nigerians have moved on like they always do. Everybody have moved on from that topic. They are now talking about other trending issues. So everybody have moved on, right? We don't know how the children are faring. We don't even know if the children are still alive. We don't even know if they are still in Oyo State, if they have been moved to another country. We don't know what is the current status of the children, right? Now, this brings us to what I told the Oyo State governor when we protested in Oyo State and he came out to address us on the 17th of June 2026. I told him something. I said, sir, we don't want this situation to be like Chibok. The Chibok children were kidnapped April 2014. Until today, 16 years later, the children are still in captivity. Some of them were freed 14 years later. Some of them were freed. Some of them never went back home because they were married off. Some of them were sold to other terrorist groups. They were forced to be wives. Some of them have even given birth to children for these kidnappers. 16 years later, they never went back to their family. Some of them, their parents have even died because of depression and how sad the situation is. I told the governor this. I said, you cannot let this be like the Chibok situation. The governor said, Oyo is not Chibok. But it's slowly looking like Oyo is going to be the next Chibok. Because tomorrow will make it 50 days, 1 month, 20 days with those children in captivity. Then I told the governor, I said, we are ready. You should go into the bush. There will be collateral damage. I know what the government are scared of. They are scared of, okay, maybe when they go into the bush, that these kidnappers will just unalive the children and the teachers. But as of now, we don't even know what is happening there. We don't even know if they are still alive. Before you people even thought of going into the bush to rescue, these kidnappers came out, they unalive one of the teachers. Till now, I have refused to watch the video. They said there was a video to that effect. I refused to watch it. I only believe that there was a video because everybody said that there was a video. I cannot bring myself to watch that. You understand? So are we sure that they've not unalived some that they've not posted? The Oyo State governor assured us
the Oyo State governor assured us that the children are not going to spend as much time as they spent before we started our protest. So at the top of our head, we gave him 2 weeks. And today is making 2 weeks, 2 days, 16 days since we did the protest. The children are still in the bush, and it is said that they paid the ransom money. The kidnappers have still refused to release those children. Please, Governor SEYI MAKINDE, this is the time that you need to actually contact the DSS, the federal government. You people need to go into that bush and rescue the children. There will be collateral damage. I'm not speaking on behalf of the parents, but I'm pretty sure that some of them already started accepting their fate. I'm pretty sure that some of them have already started accepting the fate that it's possible that these children are not going to come out again because of how our government treats issues. They only prioritize their own interest. Because as of now, President Bola Tinubu have moved on. I watched him giving a speech yesterday, about making jest of what is trending on social media when they were calling his wife Iyakara. He was making jest of it. Meaning, to a large extent, they see what is going on the media. Or whoever prepared that speech for him at least sees what is going on the media. But here they've abandoned that topic. They've abandoned it. I know, okay, yes, when you keep talking about these things, of course, it keep emboldening the kidnappers. But then again, we are keeping quiet for too long. These children are spending slowly, 6 months. Slowly, 1 year. Slowly, 1 year, 2 years, 3 years. And then it becomes the real Chibok incident. Engineer SEYI MAKINDE, you have to just move into that bush. Ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin ìran mi. Kòrú ní ó ń dòòyì ká ni. Àbí ẹ̀yin àgbàlẹ́bọ̀ ẹ ní ìrètí pípẹ́ ó máa mú ọkàn ṣàárẹ̀ ni. Bí ìrètí bá ti pẹ́ jù ó lè mú kọ́kàn ó ṣáko. Ọkàn àwa àrán Yorùbá ó kò lọ ń ṣáko, ó ń lùgbẹ́, ó ń wọnú aginjù lọ báyìí lọ́wọ́lọ́wọ́ tá a bá yín sọ̀rọ̀. Àwọn òbí ẹgbọ́n nǹkan tí máa yé sọ wípé gẹ́gẹ́ bí ìṣe ọmọ Nàìjíríà pàápàá àwa àrán Yorùbá gbogbo nǹkan tiwa ni wípé Ọlọ́run ló mú wá. Ìyẹn ni pé lọ́dọ̀ tiwa gbogbo tiwa ni pé àkọọ́lẹ̀ Elédùmarè ni. Tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé Ọlọ́run kọ́ ló kọ́, àwa fúnra ara wa la fọwọ́ ara wa fà á. Tó jẹ́ pé àwa fúnra wa àwa gan-an lọ̀dádá tá a dá a lẹ̀. Ẹgbọ́n kí níbo ni ipò tí àwọn ọmọ yìí wà gẹ́gẹ́ bí ìròyìn tí arákùnrin yìí fi léde. Ìyẹn ni very dark man tí gbogbo yín mọ̀ wípé tó àwọn gbọ́ o pé tó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti san ransom gẹ́gẹ́ bí ìṣe wọn tí àwọn aráabí yìí béèrè. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé, ìròyìn jáde wípé wọ́n ti sọ̀rọ̀ àdìgbò káwọn èèyàn má rí èèyàn kí wọ́n má rí ibi kó wọn jáde lọ sí Kútọ́nù, lọ sí Kaduna, lọ sórílẹ̀-èdè míì. Tó jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ní sọ pé ṣé wèrè lẹ́pẹ́ gbogbo wa ni? Ìwọ́n kó àwọn ọmọ yẹn wọgbó the first 24 hours declare curfew. The first 48 hours declare curfew. 72 hours kò sí curfew, kò sí pé ẹ̀ráǹdì ìgbẹ́ ẹ̀ráǹdì igbó yìí. Ó wá ti ìgbà tí wọ́n ti lóṣù kan. Ṣé bí wọ́n bá ń rákòrò nínú igbó tá à ń sọ yìí lẹ́yìn oṣù kan tí wọ́n ń rákòrò láì táwọn aráabí sì ní ọ̀kadà tó jẹ́ pé ọ̀kadà náà fi evacuate àwọn ọmọdé yìí wọnú igbó, tí wọ́n mú mọ́tò tí wọ́n fi gbé wọn mọ́tò principal tí wọ́n dáná sun. Ṣé wọn ò lágbẹ́kẹ̀lé mọ́tò míì nínú igbó ni wọ́n dáná sun ti principal? Tíjọba wá ṣẹ̀ṣẹ̀ jáde tẹ wá ṣẹ̀ṣẹ̀ sọ pé ẹ̀ ń declare curfew kinní kan ẹ̀yìn sọ̀rọ̀ àǹdí igbó. Ọba tó sọ igbó dilé ó kọ ọ̀bàjẹ́. Èyí tó sọ àtàn
dilẹ̀ ọjà. Ó wà nínú ìwé ìtàn. Gbogbo ohun tí ẹ̀dá bá ṣe láyé yìí, kò sẹ́ni tó máa sọ pé gómìnà ló jẹ́ àwọn ọmọ kó, àfẹnitórí ẹ̀ ò bá pé, tàbáwọn olóṣèlú ẹgbẹ́ ẹ̀ tí wọ́n ti ń wá nǹkan tí wọ́n fi bà á ló kọjá lókun. Ṣùgbọ́n ó ti wáyé gẹ́gẹ́ bí bàbá ìpínlẹ̀, ó ti dọ́dọ̀ Ṣèyí Mákindé báyìí, ó ti kàn án. Torí ìjọ́ kìíní àná nígbà tá a ti ń pariwo, òun náà ti wà ń bẹ ọdún 8 rèé, a ti ń pariwo láti fi 4 years ago wípé kíní yìí ń bọ̀, kí ìjọba kí wọ́n dáwọ́pọ̀, kí wọ́n sowọ́pọ̀. Bóyá àwọn bàbá tó tiẹ̀ wà nílé gbogbo ìgbà tí olóyè Sunday Adéyẹmọ tí wọ́n wà lẹ́yìn odi, bóyá wọn ni wọn bá collaborate pẹ̀lú, bóyá èyí tá à ń sọ yìí kì bá má rí bẹ́ẹ̀. Ṣebí wọn ò gbà, ṣebí wọn kọ̀, wọn ò fẹ́, ṣebí wọn fọwọ́ lẹ́rán. Ó délẹ̀ ní ìsìn, wọ́n wá ní àwọn ti sanwó ránsọ̀mù, àwọn aráabí yóò kó àwọn mọ́lẹ̀ àtolùkọ́. Jẹ́ kìí ṣe pé Ọlọ́run nìkan ló máa sọ ipò tí àwọn olùkọ́ 6 àtàwọn ọmọ 45 máa wà, àbí 43. Lóòótọ́ wọn láwọn 2 ti kú ọ̀fíṣíálì tí wọ́n sọ láàrin kan, tí wọ́n ti post àwọn yẹn sáwọn òbí wọn nílé. Táwọn yẹn ti gbà pé wẹ́ tí wọ́n bá wà lọ́dọ̀ àwọn náà, tí àìsàn bá máa ṣe wọ́n tí wọ́n ó kó àkọọ́lẹ̀ wọn ni. Olùkọ́ tí wọ́n dúnbú, àwọn ẹbí ti gbà fọ́lọ́run torí wọ́n béèrè òkú. Ta ló fẹ́ lọ wá òkú? Ṣé wọ́n mọ̀ kankan ibi tí wọ́n dúnbú ẹ̀ sí tí wọ́n fi máa wà kiri? Àwọn ti gbà pé tó Ọlọ́run kọ́ pé kó má ní sàárè sílé. Ọlọ́run tó lọ́jọ́ òní, ẹ sì dákun ẹ dìde kẹ wá gbèjà àrùn Yorùbá. Torí ẹni àwọn tá a fojú okùn wéyè wọn ò gbẹni wá gbà. Àwọn tá a rò kó lè gbà wá yìí ò lè gbà wá. Ẹ gbọ́ kí nìdí tí wọn ò fi rìlíìsì lẹ́yìn tí wọ́n gba ránsọ̀mù tán. Nínú ẹlẹ́ẹ̀kejì, ṣebí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ fún wa pé wọn ò san ránsọ̀mù, òun máa gba àwọn ọmọ yìí padà. Àwa kan sì ti sọ láti bẹ̀rẹ̀ pé bó bá jẹ́ ránsọ̀mù náà lẹ fẹ́ san, ẹ fún wọn ránsọ̀mù kí wọ́n ṣàjẹ́ káwọn ọmọ tí wá wálé. Ṣùgbọ́n bákan náà lórí o, kò jọra àwọn náà ni. Náà ìjọba gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ báyìí, ìjọba ti san ransom. Àwọn ọmọ wálé, ìjọba lòun rán yílépo igbópo, ẹmọ lọ, àfé lọ, ejò rọpálá ọjàde nínú sà, ẹni a máa dísà, ẹgbọ́ kí ló kù ń bẹ̀. The first 7 days, káàtì sọ pé 7 days rán àdìgbò. After 1 month tí wọ́n gbọ́ pé olóyè Sunday Adéyẹmọ lọ blow alarm, ó lọ fly drone láti mọ bí gbó ṣe jìn tó àtàwọn nǹkan tó wà ń bẹ̀. Níbi tó ti discover àwọn tí wọ́n ti nílé síbẹ̀ tí wọ́n ń wakùsà ilẹ̀ Yorùbá, ohun àlùmọ́ọ́nì tiwa, léyìí tí àwọn Haúsá ní nílẹ̀ wọn tí wọ́n fi ń proud pé bí Nàìjíríà break lọ́la ìyàwó lè jẹ àwọn. Wọ́n wá ń kó tiwa, wọ́n sọ di ọgbà lọ́wọ́ mẹ́rìí, wọ́n ń gbà lọ́wọ́ tiwa, wọ́n lọ fi dìfẹ́lọ́pù lẹ̀ tí wọ́n lẹ̀ torí ọjọ́ ọ̀dágìrì. Olóyè Sunday Adéyẹmọ àtàwọn gbogbo àmìwá ẹ̀ ní ẹtí wàhálẹ̀ ẹja wọgbó àdá nìkan ṣe, ẹja àjọ wọ àtàwọn sójà wọ̀nyí, ẹja àjọ wọ àtàwọn ọlọ́pàá yìí, àwọn DSS yìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ àkọ́, ìjọba àpapọ̀ ní àfi tí ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fọwọ́ sí, torí pé òun ló làdúgbò ẹ̀. Ẹ gbọ́ sà, ẹ fọwọ́ sí. Ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ni pé wọ́n ti kó àwọn ọmọ kúrò nígbó ọba tó wà lọ́yọ̀ọ́.
wọ́n ti kó wọn wọ sẹ̀mẹ̀. ẹ̀yin lẹ lọ sọ ransom. ta ló máa sọ fún wa pé ransom tẹ́ ẹ san kì í ṣe owó gbó atúrù lẹ́sọ̀ọ̀sì? ebi àwọn ẹ̀yà bandit gbé ẹ̀yà oríṣiríṣi, kó má jẹ́ pé tẹ́ ẹ ti gbé bandit kalẹ̀ àwọn ẹ̀yà kan ti gbà á. àǹtọ́ bá dẹ̀ jẹ́ wípé báǹkì Kútọ́nù tó ní ẹ lọ san sí iná ẹ̀ lẹ lọ san sí, ẹ sì kàn hàn fàtí gbogbo àgbáyé àkáǹtì tá a sanwó sí rèé. àmọ́ nǹkan kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí very dark man sọ tó bà wá jẹ́ nílẹ̀ yìí, òun ni pé a kì í fẹ́ gbàgbé nǹkan, a fẹ́ gbà pé gbogbo nǹkan àmúwá Ọlọ́run ni, nígbà tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò jẹ́ àmúwá Ọlọ́run, àmúwá àwa èèyàn ni. ṣùgbọ́n àwa sọ pé Olúwa ló kọ́ yàrí, bọ́lọ́run ti sọ pé yóò rí, tí kì í sì ṣe pé bẹ́ẹ̀ ló jẹ́ pé láàárín èmi àti ẹ àwa mọ̀ pé látọ̀dọ̀ wa ni. tó bá torí pé tó bá jẹ́ wípé àwọn ìjọba ilẹ̀ Yorùbá bá gbọ́ tí wọ́n gbà tí wọ́n mọ̀ wípé bí àwọn kan ti ń pariwo látọjọ́ pípẹ́ pé tó ewu tẹ́ ẹ wò yìí tó wà ní ilẹ̀ Haúsá yìí, ó alùjára wa yóò dọ́dọ̀ wa, kí wọ́n ó ti múra lẹ̀, kò ní rí báyìí. ìbáṣe pé baálé ilé múra lẹ̀ kí òjò tó dé, àgbàrá ò ní gbé wọn lọ lẹ́ẹ̀dẹ̀. now kí ni ìrètí fún àwọn ọmọ yìí níbi tí wọ́n wà yìí báyìí? wọ́n ní bandit ti gba ransom, bandit ti gba ransom tán kò tú àwọn mọ́lẹ̀. ìyẹn túmọ̀ sí pé atoko òròkò tó kó òrókòdó, àbí gbogbo gbìyànjú ó padà já sí pàbó. ẹ̀yin ọmọ Yorùbá ẹ kọ sí comment section, kí ni nǹkan tó tún kù tá a tún máa ṣe báyìí lọ́dọ̀ tí kí lẹ̀yin rò wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lè ṣe, àbí kí lẹ rò wípé ìjọba àpapọ̀ ó lè ṣe? kí lẹ rò wípé àwọn ọmọ Ọ̀yọ́, àwọn ètò aláàbò, fìgìláńtẹ́, àmọ̀tẹ́kùn, hunter, kí lẹ ń pè é, ìrù ẹkùn, kí ni wọ́n lè ṣe? ẹ já kọ gbogbo ẹ̀ sí comment section, torí bọ́rọ̀ yìí ṣe ń lọ yìí ó ti sú baálẹ̀ báyìí, ó ti rẹ̀ lú. àwọn òbí tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ gan, ọ̀pọ̀lọpọ̀ á ti máa fi style gbé kúrò lára. ẹkún àsúnú lókùn tí wọ́n ń sun, wọ́n mí kanlẹ̀ lẹ́ẹ̀dẹ̀, wọ́n wa mọ́tò lẹ́nu ọ̀nà yàrá nítorí pé wọ́n wò pé 50 days tí àwọn ti fojú kan mọ́ àwọn gbẹ̀yìn, àwọn ò sì gbọ́ pókó. 50 days tọkọ ti gbúròó ìyàwó ẹ̀ gbẹ̀yìn, tí ìyàwó ti gbúròó ọkọ ẹ̀ gbẹ̀yìn. 50 days tí èèyàn ti sọ pé òun lọ sẹ́nu iṣẹ́ oko òòjọ́ òun láti lọ ṣiṣẹ́ òòjọ́ òun, tí ẹ̀hún tí ó jẹ́ ti padà jẹ́. àwọn ẹbí àwọn tí wọ́n pé ẹ wo orú ẹni tí wọ́n yìnbọn pa lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti sí, ẹni tí wọ́n jọ́ péjọ́ kejì ni wọ́n dúnbú ẹ̀. àwọn yẹn ti mọ̀ pé tó báwọn fọ odidi ọdún sunkún, káwọn fẹ́ gbẹ̀rún oṣù táwọn dárò, kò sí nǹkan kan mọ́. iná ti dilẹ̀ lẹ́yìn àsìtújẹ ìyìn àwọn. ṣùgbọ́n wọ́n nírètí nínú ìjọba wípé ìjọba táwọn ní àwọn yóò gba àwọn èèyàn wọn lẹ̀. ìjọba lọ́kọ̀ ní ọgbà wọn yìí, ẹ̀yin ìjọba àgbà wá. nígbà tá a lọ́nà míì, campaign ló kùn tẹ́ gàlé, campaign 2027. ẹ má jà ka bíbélì fún yín, àmọ́ ìwé Jeremáyà orí 11 ẹsẹ̀ 2 wí nǹkan kan. bẹ́ẹ̀ bá kékeré ẹ ló kà á fúnra yín. kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ lọ́wọ́ sínú ọ̀rọ̀ yìí,
àtolóṣèlú tí wọ́n sọ pé wọ́n ó ti náà bọ́lé Ṣèyí Mákindé wọ́n ti náà bọ́. Èmi kúkú ń sọ irú àwọn tó sọ̀rọ̀ yìí tó bá jẹ́bi tí a mọ nǹkan tá à ń ṣe ńlẹ̀ yìí ó yẹ kí wọ́n pè wọ́n tó kó èrì pé tá a bá ń jà bíi kákúkọ́ ibi tẹ́lòmíì ti ń fẹnu kọ kò jù bẹ́ẹ̀ lọ. kó tó bá ti pẹ́ èèyàn lọ́ọ́ bà wọ́n ló kọjẹ́ wọn ó ti máa pariwo defamation of characters ó dìféèmù àwọn. ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí àjẹkú lánàá ọmọkú lèrè ta ni ó mọ̀ pé kò ní ìkáyẹ̀sẹ̀ ń wàásù fún yàn kẹ́ tó mọ̀ pé àjẹ́ àná lọ́pọ̀ ọmọ jẹ. Now ọ̀rọ̀ ló bẹ́yìn yọ yìí ẹ wo ohun táwọn báńdíìtì tí wọ́n fojú Ṣèyí Mákindé rí báyìí. ẹ wo àrà tí àwọn báńdíìtì tí wọ́n ń dá nílẹ̀ Yorùbá ẹ̀yin kábíyèsí ẹ̀yin alágbára ẹ̀yin bàbá yìí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ọba Abdulrasheed Ọládọjà ìlú Ìbàdàn kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Ọ̀nìrìṣà ṣó yẹ kó rí báyìí ṣá. Ibo lẹ́yìn bàbá yìí fẹ́ ká fojú sí nígbà tá a nírú yín gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí ẹni tó mojú ọ̀nà tó jẹ́ pé tá a sì ń tẹ̀lé. Omi gbọ́ lójú mi nígbà tí mo gbọ́rọ̀ yìí pé wọ́n tún gbá ìjọba lápẹ́lẹ́ yìí wọ́n gbowó lọ́wọ́ ìjọba ó ṣeé ṣe kí ìjọba má rí wọn pè mọ́ báyìí. ọmọ wa fún àwọn tó ní àwọn èèyàn yìí ní òkú pé tó bóyá káwọn ó dìkílà pé tó tá a bá rí wọn ṣíbọ́gẹ̀ how many years to come látòrí àwọn ọmọ wa tó jẹ́ obìnrin láàrin wọn. Nígbà tá a bá máa rí wọn kí ni àwọn tó jọkùnrin ti máa dà sí wọn ní ti dagbésùmọ̀mí. Ẹ̀yin tó láyé ẹ má máa wò wá nínú nílẹ̀ Yorùbá torí pé bẹ́ẹ̀ bá lọ wò wá níran ó mà ṣe o. Adéyẹmọ tún ní ẹjẹ́ abóde ẹjẹ́ á lọ ṣiṣẹ́ ibi iṣẹ́ ṣùgbọ́n ìjọba ò lè gbà á. Ebi ṣé wọn á sọ pé wọn mọ̀ pé wọ́n wá kùsà nínú igbó ní Ṣakí Dàgbò Ààrẹ ní Ìgbẹ́tì gbogbo ẹ̀. Ṣé wọ́n hàn sí ìjọba àpapọ̀? Bó bá sì hàn sí ìjọba àpapọ̀ ẹni mélòó ló mọ̀? Àwọn bá sì ń bẹ níbẹ̀ ládùúgbò yẹn ṣùgbọ́n tí wọ́n ń jẹ bí wọ́n ṣe ṣe Kwara rèé o Kwara ti dahoro. Ẹ̀yin tẹ́ wà nípínlẹ̀ Ògùn lókè Ògùn ọba kan la gbé láìpẹ́ yìí pé wọ́n tún fẹ́ palẹ̀ mọ́ ọpẹ́lọpẹ́ àwọn ọmọ ìlú ẹkùn tí wọ́n dìde àtàwọn ìṣọ́ aláàbò yòókù tí wọn ò jẹ́ kí wọ́n gbé kábíyèsí ayáàlú ti ìlú ayáàlú lọ. Bí bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ ìlú bàbá yìí náà gan-an lásìkò yìí wọn ò bá ti máa pohùn réré ẹkún owó tí wọn ó fi béèlì bàbá. Wọ́n gba owó lọ́wọ́ gómìnà lọ́wọ́ ìjọba lóòótọ́ ìròyìn yìí official report ẹ̀ tí ì jáde àwa yìí rí àmọ́ arákùnrin tó sọ̀rọ̀ yìí very dark man ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀ tó bá sọ àṣírí authentic ni bẹ́ẹ̀ ni tó bá padà wá pé ò rí bẹ́ẹ̀ á tún jẹ́ kẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n àdúrà ló kù báyìí gbogbo ibi táwọn ọmọdé yìí bá wà àtàwọn olùkọ́ wọn Ọlọ́run ó lọ gbà wọ́n lẹ̀ ipá ìjọba ò ká mọ́ ipá ènìyàn gan ò ká kó wọn ò ṣe wọn ò sì jẹ́ kẹ́ni tí ó ṣe
gbogbo ẹ̀yin òbí tẹ́ ń lọ gba ìrẹsì, ẹ má wọrí, ẹ fọkàn balẹ̀. Wọ́n bá ti fún yín ìrẹsì kóńgò kọ̀ọ̀kan tán tó ti gbà Àbújá lọ, tí wọn ò wọ ẹ̀yìn wo security level yín mọ́, kò sí wàhálà. Ẹ ṣé adúpẹ́, Ọlọ́run kó dìde inú àánú ẹ̀, kó bá wa lọ tú àwọn ọmọ yìí lẹ́ o. Ó dàbọ̀.